الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه وسلم تسليما. adúpẹ́ fún Ọlọ́run Ọba kí Ọlọ́run kó gbàdúrà gbogbo wa. Èyí tí ó jẹ́ rògbòdìyàn tí ń lọ nílùú tó sì já sí pé bẹ́ẹ̀ lórí tó ń jẹ́ ìbànújẹ́ fún gbogbo àwa mùsùlùmí òun náà ni àwọn àáfàá sàmánì tí wọ́n ń bẹ níta nísìn tó já sí pé ìmọ̀ wá nǹkan tí wọ́n ń wá kò jẹ́ kí wọ́n bẹ̀rù Ọlọ́run. Wọn ò ní bẹ̀rù Ọlọ́run lérí à ń lùyàn ní jìbìtì lọ́tún lósì látọ̀dọ̀ àwọn àáfàá. Kò sí ẹni tí àwọn àáfàá ò lè lù ní jìbìtì. Àwọn àáfàá ń lu àwọn èèyàn ní jìbìtì lọ́tún lósì. Gbogbo ibikíbi tẹ́ bá dé lágbàáyé àáfàá ni wọ́n ń pariwo pé oníjìbìtì ni wọ́n. Bẹ́ẹ̀ sì ni ó rí bẹ́ẹ̀, kò sí irọ́ níbẹ̀. Ẹ rí àwọn àáfàá wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn ni wọ́n jáde ilé kéwú lónìí tí wọn ò ní tàn mọ́ pé àwọn fẹ́ ní tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ mi mọ́ rárá. Ẹ̀kọ́ tí wọ́n fẹ́ mọ̀ náà ni pé kán mọ kéwú. Lẹ́yìn ìgbà tán bá ti kéwú tán wọn ò wá fẹ́ lọ síwájú kankan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn iṣẹ́ jálàbí náà ni. Látara jálàbí náà ni 419 ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ sì ni kéwú a gbọ́dọ̀ ké. Àmọ́ gbogbo àwa tí à ń rán ọmọ lọlé kéwú mo fẹ́ kí gbogbo wa mọ̀ kíní kan dájú. À ń rán ọmọ ní kéwú pé kó lè mọ̀ ẹ̀sìn. Ǹjẹ́ ẹ̀sìn tí à ń rán ọmọ pé kó lè mọ̀ yìí náà ǹjẹ́ wọ́n padà ṣẹ̀sìn náà? À ń rán ọmọ nílé kéwú pé kíwà rẹ̀ lè da. Mo fẹ́ kẹ́ mọ̀ pé kéwú kò tún wà yẹn ṣe o. Gbogbo ẹ̀yin òbí wa tí à ń rán wa lọ sílé kéwú. Kéwú ò tún wà ṣe rárá. Bí yẹn bá jẹ́ oníwà burúkú tó bá lọ lé kéwú, ìwà burúkú rẹ̀ ó tún lé ní yóò di professional bí ìwà burúkú ẹ̀ ni. Tó yẹn bá jólè tó bá lọ lé kéwú, olè rẹ̀ ó tún lágbára sí ni. Tí yẹn bá ya ọ̀dájú èèyàn tó bá lọ sílé kéwú, ọ̀dájú rẹ̀ yóò di professional pẹ̀lú ọ̀dájú tó níní. Bẹ́ẹ̀ sì ni tí yẹn bá jẹ́ amrọ̀bà àbí apààyàn àbí ayákìlà kan kíní kan tó bá lọ lé kéwú, yóò tún wà ní professional ni. Ẹ jẹ́ ká gbogbo wa ká gbé yẹ̀wò. Gbogbo àwọn àfáà tó ń ṣe 419 lónìí tí wọ́n ń gbá gbogbo yẹn lójú ṣebí ilé kéwú yìí náà lọ. Ilé kéwú yìí náà ni wọ́n lọ tó wá modernize ẹ̀ tó jẹ́ pé nínú ẹ̀ náà tún fi ń lu jìbìtì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́tún lósì ní Europe ni à ń gbọ́rọ̀ wọn, láfíríkà ni à ń gbọ́rọ̀ wọn, pàápàá jùlọ ní Áfíríkà ń bẹ̀ yẹn. Ìyìn tí wọ́n ṣe bí káfà lóun lo èèyàn kó máa lo pààtì èèyàn. Bí káfà ní wọ́n máa ní àwọn nílé agbára, àfáà mọ́ nílé agbára ni. Àfó ní oko bí ó ti lọ ń gbáyàn. Àfó mẹni tí wọ́n yìí gbá. Wọ́n wá category by category ni. Nígbà tí ẹ bá lọ lé kéwú tí òṣìṣẹ́ báwo ni ò sí ní jalè. Bẹ́ẹ̀ sì ni àwọn lárúbáwá tí gbogbo wa kéwú ní abẹ́ wọn. Látorí Saudi ni àbí Mọ́sírì ni kárí gbogbo ilẹ̀ lárúbáwá. Ẹ dákun sí gbogbo wọn náà ń jókòó ti ṣe jálàbí ni. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn náà ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ bá délé nísìn báyìí ọ̀rọ̀ ti di pé gbogbo ilé kọ̀ọ̀kan tẹ́ bá ń gbé nísìn báyìí kò sí nínú ilé kan nínú agboolé kan nínú yàrá kan ẹ mọ̀ rí àfáà 2 mẹ́ta ń bẹ̀. Ní wọ́n máa fi gbogbo àárọ̀ wọn máa fi sùn. Tó bá ti wá di lọ́sàn-án àwọn oníjálàbí ó mọ̀ wá ibẹ̀ ni làákàyè ó ti mọ̀ wá láti mọ̀ gbá wọn. Ibi ká mutí ibẹ̀ inú ilé wọn náà lẹ́ti mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ṣìnáàpù oríṣiríṣi ọtí níbẹ̀ lọ́dọ̀ wọn. Wọ́n á mutí, wọ́n á ṣe ṣìná, wọ́n á gba ìyàwó níyàwó, wọ́n á bá sùn. Lérí jálàbí náà ni. Bẹ́ẹ̀ sì ni táwọn bàbá wa tí wọ́n kéwú gangan tán torí ẹ̀ dálé kéwú lẹ̀ gangan kọ́ ni nítorí kẹ́sìn Islam mọ́ ṣubú ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáànsì náà ń fi ọpọlọ gbowó lọ́wọ́ yẹn kódà dérí Facebook táwa ẹ̀ sìn àwọn àfáà ọmọ sọ fún yẹn pé àwọn ríyàn nínú Facebook. Wọ́n mọ̀ dààmú èèyàn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti gbé kéèsì ẹ̀ wá fún wa. Táfó mọ̀ sọ fún wọn pé àwọn fẹ́ lọ Saudi fẹ́ lọ bá wọn ṣàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló ń lo àfọ̀ṣẹ láti gba nǹkan lọ́wọ́ èèyàn. Báfa bá pè ń láàárọ̀ kùtùkùtù ó ti gbé nǹkan bọnu ni. Ó fẹ́ gba tí ń bẹ lọ́wọ́ yín ni.
àfa mi wà tó yẹ pé yóò tún máa lóhùn lọ gbé tuntun torí kó lè rí tọwọ́ yàn gbà. àfọ mọ gbá yàn títí kò sẹ́ni tán gbà, èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà àfa ti gbá mi. gbogbo wọn pátápátá ẹ dákun ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tí ẹ dá lè kí ó lẹ̀ ẹ lè ṣàánú wa ẹ lè gbà wá. ṣé òwa bàbá wa Ádámù Àlèlọ́rí kọ́lọ́mbà fi ọ̀run kẹ́ wọn ojoojúmọ́ ni bàbá máa ń sọ pé ẹ má jòkó ti ṣe jálà bí ẹ wáṣẹ́ lọ ṣe, àmọ́ ẹ kọ̀ gbogbo yín náà lẹ sọ pé ẹnu bàbá yín rùn, ìsọkúsọ ni bàbá yín sọ. lónìí ìsinmi ọ̀pọ̀lọpọ̀ yín kò sí yàtọ̀ láàrin yín pẹ̀lú ológun, kò sí yàtọ̀ láàrin ẹ̀yin àfa pẹ̀lú aláwo. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ní lọ sínú ìjọ aláwo náà ti ń ṣe lọ́tí lọ gbàgbára. ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ sí Ọ̀ṣun ibi tí wọ́n ti ń sọ Ọ̀ṣun dè ẹ rí àwọn àfa ń bẹ lóríṣiríṣi láwọn àfa ńláńlá. bí àwọn olóòṣà bá fẹ́ ṣe nǹkan ẹ rí àfa ń bẹ, àfa oníye owó tí ó mọ̀ gbé kalẹ̀ ń bẹ. bí àwọn aláwo bá ń sọdún awo wọn ẹ rí àfa ńláńlá ń bẹ. gbogbo wa làwọn ń ba àwọn tó wá kéwú wọn ń ba iṣẹ́ àfa jẹ́, wọ́n ń da iṣẹ́ àfa rú. Al-Qur'ani náà sì rántí pé ọlọ́run gan fúnra subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal lazina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. gbogbo wa àwọn àfọwọ́tì ẹ̀ wá páyà lérí yẹn, àwọn àfa gbà pé táwọn bá gbàyàn táwọn bá ṣe gbogbo ẹ̀ tán àwọn ojókòó stick far ẹ dákun ẹ̀ tẹ́ ẹ gbá tí ń banújẹ́ báwo ló sì fẹ́ foríjì yìí. tẹ́ bá jẹ ayé yìí gbé alikiyama nǹkan sẹ́ mo bá alikiyama ò sì rí ni. ẹ sì ka ẹ sì mọ̀, ẹ kà nínú àdìsí, ẹ kà nínú kùránì pé kẹ́ páyà ọlọ́run kẹ́ bẹ̀rù ọlọ́run. pàápàá jùlọ àwọn obìnrin tó máa ń lọ bá àwọn àfa tó ń sunkún pétò ọjà ò yá ni, ilé mi dàrú ni, nǹkan ò ṣe dáadáa ni. bóbìnrin yẹn bá da àwọn àfọwọ́mọ fún ní nǹkan jẹ ni, àwọn àfọwọ́ fún ní nǹkan jẹ débi pé òun gan fún rẹ̀ gan kò ní rántí ilé mọ́. èyí tó bá wá wọ́n ti bá pátì sẹ́gbẹ́ kan, ó ti di ẹran gúngùn fáwọn àfa. àwọn àfọwọ́mọ gùn títí táyé rẹ̀ ó fi bàjẹ́. àwọn àfa ní ọ́fíìsì tán ní ìṣe ẹ dákun ṣé ọ́fíìsì lillahi wa rasuli ni àbí ọ́fíìsì kìíní ká wá pè, ọ́fíìsì jìbìtì, ọ́fíìsì jìnnà òun lọ́pọ̀lọpọ̀ wọ́n ń gbà. nígbà tí ó sì yé gbogbo àwọn tá a jẹ́ jọ̀mọ́ náà àtàwọn èèyàn pé tó wọ gangan fúnra rẹ pé ọlọ́run ọba rẹ fúnra rẹ kó bọ́lọ́run ọba sọ̀rọ̀ fúnra rẹ sọ́n tó wù ẹ́ fọ́lọ́run ọba ké síwájú ọlọ́run ọba, sunkún síwájú ọlọ́run ọba pé tó nǹkan tó ń ṣe mí nì kí irun kó gbàwẹ̀. ẹ wo àwọn àfáà tí a ní lọ́wọ́lọ́wọ́ lónìí ní Nàìjíríà ó bẹ̀ láti rí Ìlọrin tẹ́lẹ̀ gbogbo tí àfáà dé lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfáà ilẹ̀ lé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sínú ló fi di ẹlẹ́sìn mi lónìí. mo ti bá àwọn ẹlòmíì pàdé ní Europe tó sì jẹ́ kó máa yé mi pé àfáà ló jẹ́ káwọn padà dín tó gbogbo táwọn lọ bá àfáà pé káfáà bá wọn ṣe àfáà ò ṣe. ìgbà táwọn padà lọ sọ́dọ̀ àwọn kírísítẹ́nì àwọn aláwo àwọn náà gbà wọn, ẹ̀yin àfáà yìí náà lẹ́sìn lé wọn kó ń bẹ̀. wàláhì ẹ̀ mọ̀ rojọ́ lálùkẹ́ àmọ́ gbogbo yẹn àfáà. ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín náà lẹ̀ wá gbádùn ọmọ tẹ́ ẹ̀ ń bí láyé yín. gbogbo ọmọ tẹ́ bá bí gbogbo wọn náà ni wọ́n padà ṣẹ̀sìn, èyí kò tó kọ́ yín lọ́gbọ́n. ọmọ yín ní mugbó, ọmọ yín náà bá ń bi tán ti ṣe nǹkan tí ò dáa. nígbà tó ti ba ayé ẹnìkan jẹ́, aljaza'u lil insana ila lil insan. ẹ̀yin àfáà tẹ́ ti ba ayé ẹ̀dá kan, ẹ ti ba ayé inú ilé kan jẹ́. ẹ wo inú ilé tẹ́ ti ba tiẹ̀ jẹ́, ẹ wo àárín ilé tọkọ-tìyàwó tẹ́ ti dàrú, tẹ́yìn àfáà ti dàrú. nígbà tán bá bá yín pa àwọn fẹ́ bímọ, àwọn wọ́n náà nǹkan ájò táwọn fi bímọ, ẹ sì gbé mọ̀ àkàlù lé wọn lọ́wọ́, ẹ fún wọn ní àfúnjẹ, àwọn náà ò bá ní padà lọ́lé mọ́, yóò wá di pọ́dọ̀ yín náà máa jòkó sí lójoojúmọ́. ó ṣeéṣe kẹ́lòmíì gba ìyàwó ẹlòmíì, ó yìí ṣeéṣe kó mọ̀ gbà kó sì mọ̀ lò ó ti fún ní nǹkan fẹ́ràn jẹ. pàápàá jùlọ tẹ́yìn àfáà bá mọ̀ pé ọkọ rẹ̀ lówó lọ́wọ́, ẹ sì fún ní nǹkan jẹ débi pé gbogbo tọkọ rẹ̀ ni yóò sì mọ̀ kó wá fún yín. ìyẹn àfáà ń bolẹ̀ ń báyé lọ lónìí, bóláyé ń lọ lónìí. pàápàá jùlọ ẹ wo ìlú Ìlọrin fún rẹ̀ tán pè nílùú àfáà. ìlú àfáà ni o.
Ìlọrin lẹ́wà bàjẹ́ lónìí, wọ́n bà Ìlọrin jẹ́ pátápátá. Ẹ bá dé Ìlọrin jìbìtì pọ̀ ń bẹ tó pọ̀. Àwọn tó wá wà ní ìlú yòókù Ìlọrin náà wá ń kọ́ṣe. Nígbà tí Ìlọrin ti bàjẹ́, corruption ti bọ̀ wọlé tọ̀ àwọn àfáà níbẹ̀. Corruption ló wá ń káàkiri gbogbo ìlú yòókù tí dérí Ọ̀ṣun, Ògùn ni, Abẹ́òkúta ni, Oǹdó ni, torí pé nígbà tẹ́ jẹ́ pé ẹ̀yin Ìlọrin tí gbogbo yìí ó mọ̀ wò pé tó àwọn ìlú àfáà rèé, ìtàn bá ṣe làwa náà mọ̀ ṣe, wọ̀láì látọ̀dọ̀ yín ni gbogbo nǹkan tí wọ́n bàjẹ́. Ìlọrin lẹ́gbọ́ pé yẹn ti kú lónìí, ọ̀la ẹ̀ sì kó kú ẹ̀tì. Ìlọrin lẹ́ẹ̀dẹ́bẹ̀ lẹ́bàá àwọn àfáà bíi mẹ́rin tán ń ṣàìsùn lọ́wọ́ tán sì tó yẹ pé nǹkan tán ṣe páàtì èèyàn náà ń jó. Ìlọrin lẹ́ẹ̀dẹ́ lẹ́wọlé lọ kí wọ́n bẹ̀ ẹ́ sì rí wọn pé tó wọ̀láì ọtí náà mu. Gbogbo àwọn àfáà yòókù tí ò rọ́wọ́ mú ní ọ̀dọ̀ wọn náà, àwọn náà bá rọ́ lọ sí Ìlọrin pé tó wọ́n ti mọ̀ pé tó Ìlọrin ní gbogbo ẹ̀, Ìlọrin ní headquarter ìbàjẹ́. Gbogbo àwọn ìwà àbàjẹ́ yìí wá ń tàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó já sí pé ẹ̀yin àfáà lẹ̀ ń da gbogbo ẹ̀rú, ẹ̀yin àfáà lẹ̀ ń ba gbogbo ẹ̀ jẹ́. Ẹ sì gbàgbé pọ́lọ́run bá ń bẹ pé gbogbo ń tá a bá ṣe pátá lọ́lọ́run máa béèrè lọ́wọ́ wa. Ìyá tó jábọ́ sínú kànáàrì jò ní ẹ̀yin àfáà náà lẹ́tí. Ẹ̀yin àfáà lẹ sọ fún pé kó mọ bọ̀ wáyé bá ṣògùn kó lọ́ọ́ wówó wá. Mélòó mélòó tẹ bá dé Amẹ́ríkà lónìí ó wà ń bẹ̀. Pàápàá jùlọ ẹ̀yin àfáà ẹ gbé àfọ̀ṣẹ dání lọ sí ìlú èbó, ẹ máa lọ lo àfọ̀ṣẹ fún ẹ gbowó lọ́wọ́ wọn. Ẹ dákun sọ wà nù Kùránì ní ẹ̀yin àfáà wa. Ẹ gbé àfọ̀ṣẹ dání ẹ sì gbé wọ àbúrọ̀dù. Èyí tí yóò gbé àfọ̀ṣẹ dání yóò gbé nǹkan tó yẹ pé olúgbòhùn tí yóò fi mọ gbà nǹkan lọ́wọ́ èèyàn. Ẹ bá gbà tán wà kó wá sílé, Ọlọ́run ní fa àlùbáríkà sí. Àfi kẹ́ lọ jáwọ́ bí gbogbo wà jákujàku tẹ́ ń wì. Èmi ò rínú pé inú ìrínú Kùránì pé ní kẹ́ mọ́ ṣiṣẹ́, kódà jímọ̀ gan tábà bí tọ́lọ́run bá ti sọ pé ká lọ kí jímọ̀, ó ní tábà kí jímọ̀ tán ká wá bí ká wá jíjẹ múmu lọ ni, kò ní ká lọ gbáyàn lójú. Ẹ̀yin àfáà Nàìjíríà ẹ jáwọ́ bí jákujàku yìí. Ìlọrin àti Èkó ní headquarter gbogbo yín. Àwọn àfáà ni ó lọ gbé ẹnìkan pamọ́, wọn wà ní kó mọ lóhun àgbàlagbà. Òun máa sọ pé ọlá àlùbáríkà ọ sóríire yóò máa lóhun àgbàlagbà yóò máa fi tàn yín, àfáà náà ni o. Kó wá já sí pé gan tó bá dijọ́ àlùkìyámọ̀ kan mọ rí ìyàlẹ́nu ni ó mọ̀ jẹ́ ká mọ rí àwọn ẹgbẹ́ aláwo níwájú pé àlùjànnà tọ́ sí wọn, tí kì í bá sí pé ọlá ìrun tọ́lọ́run bá ròyìn pé tó ẹni tí ò bá kírun kò ní àlùjànnà wọ̀, tí kì í bá ṣe yún ni àwọn aláwo fẹ́ẹ̀ dájú yín lọ, torí àwọn tó níbẹ̀rù Ọlọ́run jẹ́ yín tẹ́ pera yín láfa yìí lọ. Ẹ̀yin àfáà lẹ̀ ń da irú lójoojúmọ́, gbogbo bí ìlú ṣe ń dàrú lónìí ẹ̀yin àfáà náà ni. Bí kẹ́ ló gbájú ẹ̀, gbogbo gbájú ẹ̀ tẹ́ ti ṣe títí ẹ ti lé àwọn èèyàn kó nínú ẹ̀sìn Islam. Wọn ọ̀rọ̀ náà lọ, wọ́n ní kẹ́ gbà, wọ́n ní kẹ́ bá wọn bẹ Ọlọ́run ni. Ẹ sì fi tí yín ẹ fi bà tí wọ́n jẹ́. Àmọ́ ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ dá lé kí ó lẹ̀ kalẹ̀, ọwọ́ yín ló wà. Mo sì mọ̀ pé ọwọ́ yín náà lọ́lọ́run ó ti béèrè gbogbo ẹ̀. Ẹ ti gbìyànjú, àwọn bàbá wa tàkọ́kọ́ ti gbìyànjú tiwọn. Àmọ́ ẹ̀yin mùdírù kọ̀ọ̀kan tí ń bẹ lórílẹ̀ ayé sí, ẹ dákun ẹ jẹ́ kí ẹ̀kọ́ Islam kó máa wọnú ẹ̀kọ́ ẹ̀mí, bóyá ẹ̀kọ́ ọ̀kọ́ṣẹ́ ni, ẹ jẹ́ kó máa yé gbogbo wọn náà kọ́ná jòkó ti jálàbí. Ẹ wo ibi tí ẹ wo ilé kéwú tí gbogbo èèyàn ti, ẹ wo ilé kó tó ti wà ní Nàìjíríà lónìí. Ẹ wo èèyàn tí ń jáde sànàwí ní ọdọọdún. Ẹ wo èèyàn tí ń jáde rọ́bì àdáni lọ́dọọdún. Tí gbogbo tẹ́lẹ̀ bá jáde tá bá rí èèyàn bí 1000 ilé kéwú 1000, tí èèyàn 1000 àbí èèyàn bí 500 tán jáde sànàwí ń bẹ̀, gbogbo àwọn 500 yẹn náà ilé náà fẹ́ jókòó sí. Ẹ dákun báwo ni jìbìtì ò ṣe ní wáyé. Àwọn tó jáde rọ́bì àdáni tán lè tẹ̀síwájú náà wọ́n ti ka ara wọn kún àfà, kò sọ́nà tán fẹ́ lọ́nà, jìbìtì náà làwọn náà mọ̀ lù. Àwọn àfà náà ló mọ̀ ń pa bọ́n ṣe ń gbẹ́bọ. Àfà ni ó gbẹ́bọ, àfà ni ó gbé gbogbo ẹ̀, wọ́n á gbé kùrùbán, wọ́n láwọn ń gbẹ́bọ, àwọn ṣe kíní. Àfà lẹ́bà tí ó mu ṣìnáàpù, àfà wa ra ṣìnáàpù ó fẹ́ ra ṣìnáàpù ju àwọn ará àbáláyé lọ. Bẹ́ẹ̀ bá délé àfà mi, òun tiẹ̀ ṣe débi pé ó ń rọ sínú àgé ni. Ẹ dákun bó lẹ́yìn àfà ń báyé lọ, bó lẹ́ ń tì wá lọ.
bó lẹ́ ń tì wá lọ wọ́n rí yín lẹ́ni ọlọ́run lẹ́ni tó yẹ pé tó mọ́ ni pé ẹ lè bá wọn bí ọlọ́run ẹ wá ń fi opportunity yẹn sì fi ń gbá gbogbo àwọn èèyàn ẹ ń fi opportunity yẹn sì fi ń dalẹ̀ ayé àwọn èèyàn rú. àfa ọmọdọ́gbọ́n gbọ́ owó yóò àfa ni ó mọ gbowó lọ́wọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ àfa ẹgbẹ́ rẹ̀ láti bí ọdún 5 kó sì mọ gbowó lọ́wọ́ ẹ̀ kó mọ gbowó lọ́wọ́ ẹ̀ kó mọ gbowó lọ́wọ́ ẹ̀. wàláhì ẹ rojọ́ níwájú ọlọ́run o ẹ bá lérò pé ọlọ́run ní béèrè yín mo fẹ́ kẹ́ mọ̀ gbogbo yín àfa gbogbo alákàánú Kùránì pé gbogbo ẹ̀dá tó bá tọrọ àforíjì ọlọ́run ó ṣàforíjì fún un àmọ́ gbogbo ẹ̀ tẹ́ gbá ní ojú tó fi bànújẹ́ tí ò gbàgbé yín lójoojúmọ́ tó já sí pé gbogbo ojoojúmọ́ àárọ̀ ọjọ́ ayé ẹ̀ ó mọ̀ pé ilẹ̀ gbà ọ́n ẹ̀ lè rí àforíjì ọlọ́run láíláí ẹ̀ lè rí àforíjì àti gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń fi àfọ̀ṣẹ ìwo àṣẹ tẹ́ fi ń gbà nǹkan lọ́wọ́ ẹ̀dá èèyàn wàláhì bẹ́ẹ̀ tọrọ àforíjì jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní foríjì yín torí pé ẹ bà wọ́n jẹ́ ẹ bà ìdílé wọn jẹ́ láti fi tún ìdílé tiyín jẹ ni láti fi tún ìdílé tiyín ṣe ni ẹ lè rí àforíjì kódà bẹ́ẹ̀ bá rí ìyọ́nú ọlọ́run láyé ẹ lè rí lálùkìyámọ̀ ó bẹ̀rẹ̀ láti rí gbogbo àwọn tó ti bẹ̀rẹ̀ tó ti ń lo àfọ̀ṣẹ fún àwọn ẹni ẹlẹ́ni tó ń gba nǹkan àwọn ẹni ẹlẹ́ni ní tipátipá àfáà ni ó lóhun rìnà síyàn àfáà ni ó mọ̀ ṣiṣẹ́ fún yàn torí ká ilé lo mọ́tò ẹ sì ṣègbájú ẹ̀ fún yàn látijọ́ tèmi náà sì ti rí yín àti ògógóró tẹ́ ẹ mú àti ṣìnáàbù tẹ́ ẹ mú wàláhì rí ìtora mọ́tò tuntun nínú yín kò sí ìtora mọ́tò tuntun nínú gbogbo yín ẹ̀yin àfà mọ́tò àlòkù náà ni gbogbo yín rà ilé tẹ̀sí ń kọ́ náà ẹ̀ ń kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ̀ rí kọ́ gbogbo ẹ̀ náà ò ṣiṣẹ́ lára yín. ẹ̀yin àfà ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o tẹ́dá kan ò bá lè mú yín Ọlọ́run máa mú yín gbogbo tẹ́ ń ṣe pátápátá ìpàdé wa díjọ́ àlùkìyámọ̀ o á pàdé díjọ́ àlùkìyámọ̀ ìjọ tó ní kálukú ò ní rojọ́ tó já sí pé ẹnu yín kọ́ ní òròjọ́ ńjọ́ náà lọ́hùn àti wọ àti mọ̀ rẹ àti ète rẹ àti gbogbo tó ń lò wá sí níwájú Ọlọ́run ọba tó ní rí nǹkan kan sọ in tó dé tó yẹ kó bà wá lẹ́rù pátápátá ó yẹ kí sàárè bà wá lẹ́rù pẹ̀lú bọ́n ṣe sọ pé tó bó ṣe wà nínú àdìsí pé gbogbo ẹ̀dá kan tí wọ́n bá odi tó bá lo kíkíní nínú òkú èèyàn kò ní rí àlùkìyámọ̀ wọ̀ níjọ́ àlùkìyámọ̀ kò yín wò ra àwọn àfà ó gbé odidi orí ni bàbá wo ní ìsìn lónìí àfà náà ni bàbá wo ní ìsìn lọ́la àfà ni kàkà kẹ́ jáwọ́ ẹ̀ jáwọ́ ó kó ẹ̀yìn pẹ̀lú Ọlọ́run o ó kó ẹ̀yìn pẹ̀lú Ọlọ́run ẹ̀yìn àfà o gbogbo ẹni ẹlẹ́ni tẹ́ ti ṣì lọ́nà àwọn ìyàwó tẹ́ ti lo mọ̀ákálù fún ìdílé tẹ́ ti ń lo àṣẹ fún tẹ́ ti ń gbà nǹkan tẹ́ sì ti bà tiwọn jẹ́ kẹ́ẹ̀sì bà tiwọn jẹ́ tán kẹ́ẹ̀sì yẹ́yìn padà lókù báyìí Ọlọ́run á foríjì yín o ẹ má gbàgbé pé ìdájọ́ Ọlọ́run bá súnmọ́ o ẹ̀yin àfà ẹ má gbàgbé pé ìdájọ́ Ọlọ́run bá súnmọ́ gbogbo ohun tẹ́ ṣe pátá lọ́lọ́run béèrè lọ́wọ́ yín inna sunuba lati qaddamta kutiba in kunta nasiya lam yansha Allah gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ṣẹ̀ pátápátá Ọlọ́run ò gbàgbé o bá rò pé Ọlọ́run bá gbàgbé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni wàláhì Ọlọ́run ò gbàgbé ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run béèrè lọ́wọ́ yín níjọ́ àlùkìyámọ̀ gbogbo ẹ̀ tẹ́ fi ọpọlọ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ fi jìbìtì yín gbowó lọ́wọ́ ẹ̀ nítorí pé wọ́n wò yín ní àfà ó bá yá ẹ mọ̀ pé ra yín pé iná olùyá warasatil anbiya ìbólẹ̀ tí warasatil anbiya ṣé bá nábì ṣe ń lu jìbìtì ni ẹ ẹ̀yin àfà ẹ̀ warasatil anbiya yìí kankan o èmi ò rí bí tẹ́ ti warasatil anbiya yìí rárá àwọn anbiya yìí kò sí tó lu jìbìtì nínú wọn ẹ̀yin warasatil anbiya yìí tẹ́ kún síbẹ̀ jìbìtì lẹ́ ń lù káàkiri o olè ní olè ṣiṣẹ́ ẹ lọ́ọ́ wáṣẹ́ ṣe olè níyìn ẹ̀yin jẹ̀mọ́ sílẹ̀ ń fún wọn láyé jẹ ẹ mọ̀ lọ sunkún lọ bá wọn ẹ̀yin náà ṣàdúà ẹ jókòó kẹtẹ́ ní kẹ́ ṣàdúà ẹ gbàwẹ̀ síwájú Ọlọ́run bá kọ́lọ́n kó gbàdúrà yín wọn ò ṣiṣẹ́ owó yín náà fẹ́ fi tọ́jú fámìlì wọn tàbáwí tàbí wọ́n mọ̀ yínra wọn wọ́n ní al-ulama warasatil anbiya yìí mbọ́lẹ̀ tí warasatil anbiya yìí warasati kankan o wàláhì kò síbi tẹ́ ti ṣe wárasátì kankan wọn ò rí mbẹ̀ jìbìtì olè ète àbòsí ọ̀dọ̀ ẹ̀yin àfáà ló wà o ẹ̀yin àfáà lẹ́ni lọ́wọ́ ká gbà nǹkan ní nǹkan wàláhì kò sí sínú Kùránì ẹ lọ túnbẹ̀ ṣe o
gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa, gbogbo ẹ̀yin mùdírù lẹ́kọ̀ọ̀kan, ilé kí ó kọ̀ọ̀kan, ẹ̀yin là ń bẹ̀, ẹ̀yin ẹ gbà wá. Ẹ̀yin níṣẹ́ tẹ́ ń ṣe, ẹ̀yin ń gbé wa kúrò níbi ọ̀nà àánú ni, àmọ́ àwọn ọmọ tẹ́ ń gbé kúrò níbi ọ̀nà àánú, àwọn náà ń ba aṣẹ́ yín jẹ́, wọ́n fẹ́ máa ba aṣẹ́ yín jẹ́ ni. Ẹ dákun ẹ̀yin bàbá wa káàkiri gbogbo ilé kéwú, ẹ dákun ẹ dìde kẹ́ ràn wá lọ́wọ́. Gbogbo àwọn ọmọ tó ń jáde ilé kéwú yìí, kò sẹ́ni kankan tó fẹ́ ṣiṣẹ́ nu wọn, wọn ò fẹ́ ṣòwò. Tàbá dé àdúgbò kan bẹ níjẹ̀ṣà, àáfàá lọ gbalé sí hòtẹ́ẹ̀lì tí àwọn aṣẹ́wó ti ń ṣiṣẹ́, àáfàá sì ṣiṣẹ́ fáwọn aṣẹ́wó ń bẹ̀. Ẹ dákun ṣe iṣẹ́ tó yẹ káfàá mọ̀ ṣe nìyẹn. Káfàá lọ rẹ́ǹtì ilé sí inú ilé ibi táwọn ọmọ aṣẹ́wó wà, ó sì jòkó bẹ́ẹ̀ ó sì ṣògùn fún àwọn ọmọ aṣẹ́wó ń bẹ̀. Ẹ dákun ẹ wo àáfàá o. Tẹ́ bá dé Àmùkòkò ń bẹ̀ yẹn, àwọn àáfàá ń bẹ̀ tó já sí pé bẹ́ẹ̀ bá débẹ̀ jìbìtì tán lù lójoojúmọ́ kò ṣe kó láwọn àáfàá Àmùkòkò. Bákan náà bẹ́ẹ̀ bá dá gẹ́gẹ́ bẹ̀ yẹn náà, àwọn náà wà pẹ̀lọpọlọ wọn á lọ wá àwọn àgbàlagbà síbì kan, wọ́n máa fi bá yín sọ̀rọ̀ pé tí ó ṣéwù fẹ́ bá yín sọ̀rọ̀, àwọn bàbá wa fẹ́ bá wa sọ̀rọ̀, bàbá wa wọ́n yẹ fojú kan òrùn, ẹ̀ẹ̀kan lọ́dún náà fojú kan, wọ́n pọ̀ ló bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá dé jọra náà, tìjọra náà bẹ́ẹ̀ àwọn ọmọ kéèké àfà wọ́n bẹ́ẹ̀ tán ti babẹ̀ jẹ́ pátápátá. Ká máa sọ tàwọn Abẹ́òkúta, àwọn yìí ń ti wọn headquarter àbí tán ti ń lo èèyàn ni. Wọ́n bá gbófin kalẹ̀ pé ká má lo èèyàn lónìí mọ́ ibẹ̀ ni. Tẹ́ bá dé Ìlọrin tiẹ̀ bẹ́ẹ̀, àtèèyàn lílo àtọ́tí o gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀. Bàbá wíta ìwí ẹ mọ̀ ní ẹ ṣàṣìyàn, ẹ bá tèèyàn jẹ́, ẹ bá tèèyàn jẹ́ kárí. Ṣé ọ̀yin tẹ́ bá tèèyàn jẹ́ tẹ́ bá rí titun ẹ̀ tuntun kan, tẹ́ bá pa tẹ́ bá rí jí pọ́nkọ́. Ìwọ tó bá tèèyàn jẹ́ ìgbà oníwọ̀ gánà ò ní kú. Ìgbà ọlọ́lọ́ǹkan ò ní ba tiwọ́ náà jẹ́. Tó bá tèèyàn kan jẹ́ lónìí, ìgbà ọlọ́lọ́ǹkan ò fúnra rẹ̀ ò ní ba tiẹ̀ náà jẹ́. Pàápàá jùlọ ẹ̀yin àfà, ẹ mọ̀ ní ẹ̀yin sì fọlọ́run hàn ẹ́. Fọlọ́run hàn, ìgbà ọlọ́lọ́ǹkan ò ní fara rẹ̀ hàn wọ́n náà. Ìgbà ọlọ́lọ́run gangan fúnra ẹ̀ tó dé èmi àti ẹ tí ò ní fara hàn ẹ́. Tó bá lọ ní nǹkan tó fi lè ba tiẹ̀ jẹ́, abẹ́lẹ̀bẹ́ gan ò lè rí tiẹ̀ bá jẹ́. Headquarter gbogbo wọn, ẹ bá lọ sí Orílẹ̀, Ìjọra, Agége, láti bẹ̀ ẹ wá kó bẹ̀ lọ sí Ṣàngó, ẹ lọ síbẹ̀ gbogbo headquarter gbogbo àwọn tí ń ba nǹkan jẹ́ nù. Wọ́n á ti wá pọ̀ ní Facebook báyìí sìn, Facebook ní headquarter ń lọ báyìí sìn. Ẹni ẹlẹ́ni tí wọ́n bá ti rí tó bá ti wà nínú Facebook tó ń rí pé ó dán, wọ̀láì wọ́n sì wọ́nà àti gba orúkọ rẹ̀, wọ́n sì wọ́nà àti háìdì ara wọn, wọ́n máa láwọn rí náà sí. Wọ́n ti tún ba tiwọn jẹ́ ń bẹ̀ lọ́wọ́ báyìí. Ẹ sì wáṣẹ́ ṣe, sáwọn Saudi ò ṣiṣẹ́ ni? Gbogbo Saudi ló ń ṣiṣẹ́. Egypt tó ń wo ìsábì gan wọ́n ń ṣiṣẹ́, oníkálukú wọn ló ń ṣiṣẹ́. Tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ pátápátá náà padà síbi iṣẹ́ àfà wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn kéwú náà ń kọ́yàn, àwọn tó ń kọ́yàn ní kéwú lọ́sàn-án lálẹ́. Bẹ́ẹ̀ dé Iraq náà gbogbo wọn náà ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Iran tán ní àsìrárù lọ́wọ́ gan àti Iraq tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ ẹ́ rí àwọn àsìrárù àti Egypt gbogbo wọn náà ń ṣiṣẹ́. Àwa Nàìjíríà làá jókòó àmọ́ ní ọ́fíìsì Ọlọ́run bàlá ti ṣiṣẹ́, ọ́fíìsì Ọlọ́run gbé kalẹ̀ tẹ́ ń ti ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ẹ lọ Ọlọ́run ló ń sanwó fún yín, Ọlọ́run sanwó fún yín lẹ́ ń lu jìbìtì. Ọlọ́run sanwó fún yín lẹ́ dòde lẹ́ ní kò lóde bọ̀rọ̀. Ó dìgbà tẹ́ bá kan àbùkù lóde kó tó di pé kó bẹ̀, tó bá di pé àwọn èèyàn wá ń lé yín kò lóde pé tó ẹ dákun àfún yín ní ìṣẹ́jú 5 kẹ́ kó bẹ̀. Ọlọ́run sì wá ju owó fún ọ́fíìsì Ọlọ́run nìyẹn. Èyí tẹ́ ẹ lé ṣe tó lè dáná nìkan lọ dálé kí ó lẹ̀, ẹ sì dálé kí ó kan náà tó wá dálẹ̀. Àwọn nursery school ń bẹ́lẹ̀ ẹ̀ dálẹ̀, nursery school, Islamic nursery school tó yẹ kẹ́ ẹ dálẹ̀ ẹ̀ dálẹ̀, tó yá sí pé yóò mọ̀ wúlò fáwọn èèyàn. Ẹ lẹ́ ń dálé kí ó lẹ̀, ẹ lọ kó sí àbí 4-5, ẹ wà lẹ́ ń dálé kí ó lẹ̀, ẹ fi yẹn ṣe bójúbójú fáwọn èèyàn. Táwọn yẹn bá wá sọ́dọ̀ yín pé àwọn ní ìdí bùkátà kan, ẹ sì bà tiwọn jẹ́. Ẹ̀yin àfáà ẹ bẹ̀rù Ọlọ́run o, àtàmúrúnà násà, èyí lẹ́ ń pàṣẹ fáwọn èèyàn o pé káwọn èèyàn sí dáadáa, èyí lẹ́ sí sàbúrú jù ń bẹ̀. àtàmúrúnà násà bìlbìrì, ẹni káwọn èèyàn máa sí dáadáa, èyí ti láburú yín wá pọ̀ jù. Ọ̀rọ̀ yín àtàwọn ní tíátà kò sí yàtọ̀ ń bẹ̀.
onítíátà ni ó mọ̀ ṣe fíìmù pétò kí ẹ mọ̀ ṣe báyìí kó mọ̀ ṣe báyìí ẹ sì rí wọn tàwọn náà ń ṣe bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yẹn àfáà náà rí gbogbo wa burú tí fíìmù tẹ bá ń wò lọ́dọ̀ àwọn onítíátà pátápátá tẹ bá súnmọ́ wọn dáadáa ìwà burú yẹn náà ń wù bẹ́ẹ̀ náà ni gbogbo wáàsí táwọn àfáà bá ń ṣe tó máa gorí mímbàrí àbọ̀n wà ní stéèjì wọn wá ń ṣe wáàsí tó máa ní tó ṣe dáadáa ṣe báyìí báyìí wàláhì ìwà tó náà ń wù ni. ẹ̀yin àfáà ẹ tún ṣe gbogbo ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ àwọn kan ti jáde lọ́dún tó kọjá lọ ọdún ta tún wà ìgbà tí ó bá tún di December Ọlọ́run ló mọ iye àwọn tí ó tún jáde káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà tún jòkó sílé iṣẹ́ sì pọ̀ tá a lè ṣe òwò ṣíṣe ń bẹ ńlẹ̀ ká kọ́ṣẹ́ ń bẹ ńlẹ̀ àfẹ́sìn kankan bẹ̀ jìbìtì yóò sì mọ lékún sí ni gbogbo ẹ̀yin bàbá wa ní Markazul Ulum ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ Shehu Habib bàbá wa ẹ dákun ẹ jọ̀ọ́ ní Daaru Falah ẹ bá wọn sọ̀rọ̀ ní Daaru Siyada ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ ní Daaru Dawa ní sọ̀rọ̀ ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ o wọ́n ba àwọn àfáà ń ba ayé jẹ́ ẹ̀yin tí lọ́rin náà ẹ dákun ẹ bá gbogbo àwọn tùláàbù sọ̀rọ̀ kán máa lọ kọ́ṣẹ́ ilé kéwú bàbá wa Wàhábì Gànmọ́wí ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ àti ilé kéwú bàbá Sọ́bánà ẹ bá àwọn tùláàbù yín sọ̀rọ̀ kó ní kálukú jáde kó lọ́ọ́ kéwú kó lọ́ọ́ kọ́ṣẹ́ kúnṣẹ́ ẹ jẹ́ ká lọ kọ́ṣẹ́ kán ní mọ̀ kéwú kán ní mọ̀ ṣẹ́ kán tajà yìí tó bá fẹ́ tajà kó tajà àwọn ilẹ̀ Lárúbáwá tí gbogbo yín lọ gbogbo ẹ̀yin bàbá wa náà lẹ́ẹ̀rí pé gbogbo àwọn Lárúbáwá náà ló ń ṣiṣẹ́ ìjọba ní máa ń gbaṣẹ́ lọ́wọ́ ẹlòmíì tó máa fi ń di full time teacher nílé kéwú pé tó àmọ̀ sanwó fún ẹ má lọ bí iṣẹ́ mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin mùdírù pátápátá ẹ dákun ẹ sọ fún gbogbo àwọn tùláàbù yín ẹ dákun kí gbogbo wọn dìde kán máa lọ kọ́ṣẹ́ kò sí tìjú bí ẹ̀kọ́ anabi náà ti sọ ní talabul ilmi faridatu ala kulli muslim wal muslima anabi ló sọ jíjẹ múmu wá ṣe pàtàkì kẹsẹ pé ọ̀nà jìbìtì yìí bẹ́ẹ̀ bá dé lọ́rin lónìí Ìlọrin tá à ń sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló kọ́lé ńláńlá wà láì wọn níṣẹ́ kankan tó ń ṣe jìbìtì náà ń lù nílọrin gbogbo ẹ̀yin àfáà lọrin gbogbo ẹ̀yin Ìlọrin náà mọ̀ bẹ́ẹ̀ jìbìtì lọ́pọ̀lọpọ̀ wọ́n ń lù wọláhì mọ́tò tí gbogbo wọn ń gun mọ́tò ńláńlá ni lérí jìbìtì ni wọ́n ti bá yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ wọ́n ti tún ìgbésí ayé ẹlòmíì wọ́n ti dàrú pátápátá kò rọ́nà lọ́mọ ẹlòmíì ò rọ́nà lọ́mọ ló bá ń lọ sí ṣọ́ọ̀ṣì ń sìn àwọn àfáà yìí náà ni. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim.